gbogbo ọmọ Yorùbá pátápátá káàkiri gbogbo àgbáyé, ẹ̀yin tí tẹ́ dúró nígbà tí ọmọ Adéyẹmọ máa ń la gbogbo ìṣòro yẹn kọjá, kí ẹ mọ̀ pé kì í ṣe ìṣòro tó ń là kọjá, kì í ṣe nítorí ara ẹ̀, nítorí ìran Yorùbá ni. Ohun tó múnú mi dùn mà sà lákọ̀ọ́kọ́ ni pé májẹ̀mú kan ti bàjẹ́ nínú ìran Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò tá a fúnra sí, tó dẹ̀ jẹ́ pé ó yẹ kí gbogbo wa jọ jubiléètì ni. Tẹ́lẹ̀ wọn máa sọ pé ìjà Yorùbá ò ṣeé gbè, ìjà Yorùbá ò ṣeé gbè, Yorùbá ò ṣeé nu ẹnu fún, pé tẹ́ ẹ bá ṣe Yorùbá lóore ibi náà máa fi san padà. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ sí ìrìn àjò tí ọmọ Adéyẹmọ rìn tí gbogbo Yorùbá dẹ̀ dúró, ó fi hàn pé lóòótọ́ májẹ̀mú yẹn ti bàjẹ́, pé àìṣe àfibiṣó lóore. Ó ti yá o ká jíjọ máa gbọ́, ó ti yá o ká jíjọ máa gbọ́, Yorùbá World Media ni mò ń sọ o, ó ti yá o ká jíjọ máa gbọ́. A dúpẹ́ fún Ọlọ́run. Ètò tòní ètò tí a fi ń dúpẹ́ lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà tí a jọ bẹ̀rẹ̀, torí pé Bíbélì náà sọ pé ìbẹ̀rẹ̀ ò kì í ṣoníṣẹ́, ẹni tó bá ṣe dópin òun náà ni a ó gbàlà. Ẹ̀yin wa, báwo ni ẹ ṣe rí pípadà sí ilé olóyè Sunday Igboho? Báwo lẹ ṣe rẹ sí? Kí ni tẹ́ rò wípé ó yẹ kí olóyè Sunday Igboho, kí ni tẹ́ rò pé ó yẹ kó mú ṣe báyìí? Nítorí pé bẹ́ẹ̀ sì ni, kí ni tẹ́ rí sí gẹ́gẹ́ bí àwọn Fúlàní sọ wípé dídáríjì olóyè Sunday Igboho kó máa padà bọ̀ wálé, wọ́n ní tribal justice ni. Ṣé lóòótọ́ àti lódodo ṣé tribal justice ni? Ṣé bó ṣe rí nìyẹn? Kí ni tẹ̀yin rò pé? Bẹ́ẹ̀ sì ni àwọn tí a tún mú létí lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n jẹ́ igbákejì wa nínú ìjàngbara yìí tá a mọ̀ sí àwọn Ìgbò, àwọn náà sọ wípé tribal justice ni, wípé nítorí pé ó yẹ kí wọ́n fi Nnamdi Kanu náà sílẹ̀ ni. Ṣé ọ̀nà kan náà, ojú kan náà àti method kan náà ó ní àwọn méjì jọ lò láti fi ń jà fún ìjàngbara? Láṣẹ pé tó ní pé ohun tó yẹ kí èmi àti yín, ohun tó yẹ ká jọ mójútó. Ẹ̀yin wa, níbo la ti bẹ̀rẹ̀, níbo la ti ń bá bọ̀, báwo la ṣe débi tá a dé lónìí? Torí pé Yorùbá sọ wípé ojú tó rókun tí ò fọ́, etí tó rọ́sà tí ò di, àjẹpọnú rere tó fẹ́ ṣe lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó yẹ kí a fi ọjọ́ òní tó yẹ ká fi dúpẹ́ fún wọn, bó tilẹ̀ jẹ́ wípé wọn ò sí láàrin wa mọ́ lónìí, ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ti ṣe sílẹ̀, òun ló jẹ́ kí ayẹyẹ ọjọ́ tó wáyé ní àná ìjẹta yìí, òun ló jẹ́ kó wáyé. Ẹni àkọ́kọ́ òun náà ni màmá wa Jennifer Saki. Mo sọ lórí program mi, ìyá yìí ni wọ́n dá ẹgbẹ́ kan tá a mọ̀ sí ṣe kíní kan faith sílẹ̀, níbi tí a ti ń gba àdúrà nílànà ti Kristẹni, nílànà ti Mùsùlùmí, nílànà tó níṣẹ̀ṣe. Wọ́n pè ní multi-faith ni wọ́n pè. Multi-faith, ó yẹ ká sọ ẹgbẹ́ ọ̀hún náà ní multi-faith ministry, torí pé iṣẹ́ takuntakun òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ṣe pé kí ọjọ́ òní kó lè wáyé. Tó bá jẹ́ pé ìyá yẹn bá ń bẹ lọ́jọ́ òní, níṣe ni yọ́ ọ̀hún, níṣe ni yóò mọ jó, níṣe ni yóò mọ gbàlù. Kódà ẹ rí lójú ẹ̀ wípé ìdùnnú ó ṣubú láyọ̀ fún, torí pé ẹni tó nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tá à ní lè dárúkọ, tó yẹ pé wọ́n ti sùn lójú ìjà, tó jẹ́ wípé ìfẹ́ àtìfẹ́ ni wọ́n ní sí ìran Yorùbá. Bàbá kan náà ń bẹ, Alhaji ni wọ́n ń pè wọ́n. Àwọn kan tiẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kí ẹ̀mí wọn tó gbọ́ wípé ẹ̀yin ọmọ Oòduà, ẹ gbọ́dọ̀ gba Yorùbá nation o, ẹ gbọ́dọ̀ ṣe ra yín lọ́kan o. Wọ́n sọ ọ̀rọ̀ kanyìn kó tó di pé ẹ̀mí bọ́ ní ẹnu wọn. Bẹ́ẹ̀ a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ náà tí wọ́n ti lọ bẹ́ẹ̀ náà, kí Olódùmarè ọba lágbára kó bá wa fi ọ̀run kẹ́ wọn. Tẹ́yin náà rò, ṣé bí wọ́n ṣe fólè Sunday Igboho sílẹ̀, ṣó dùn mọ́ yín, ṣó tẹ́ yín lọ́rùn? Ṣé kí ni tí ẹ rò wípé ó yẹ kí olóyè Sunday Igboho nítorí pé ó yẹ kó mú gbọ́ báyìí? Ẹ ṣe pọ̀ nígbà tí a máa retí ìpè láti ọ̀dọ̀ àwọn èèyàn wa tí wọ́n wà nílé. Abẹ́kìtì, ẹ̀yin náà ẹ bá wa dá sí, ẹ ṣe àdúpẹ́ o. Ẹ ṣe bàbá mi ọmọ borí owó, bàbá dàrẹ́tọ̀ tó gba yìí tó gbá kẹ́kẹ́. Mo kí gbogbo ilé o, mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá látòkè désàlẹ̀ pé a kú oríire. Ṣé ẹ ń gbọ́ mi sà? À ń gbọ́ yín. Oríire wa náà ò ní dìbàjẹ́ lágbára Ọlọ́run.
gẹ́gẹ́ bí àwọn bàbá mi tó wà nílé ṣe sọ pé ètò talẹ́ yìí ètò gbogbo wa ni àjọṣe gbogbo wa ni kájọ fẹ̀mí ìmoore hàn torí ẹ̀yin àgbà Yorùbá náà lẹ sọ pé yìnyín kẹ́ni ó ṣe mí bẹ́ẹ̀ ni Yorùbá dẹ̀ sọ pé torí ìrègùn la fi ń ṣoore mo kí yín lẹ́ẹ̀kan sí fún àdúrótì gbogbo ọmọ Yorùbá pátápátá káàkiri gbogbo àgbáyé ẹ̀yin tí tẹ́ dúró nígbà tí ọmọ Adéyẹmọ máa ń la gbogbo ìṣòro yẹn kọjá kí ẹ mọ̀ pé kì í ṣe ìṣòro ohun tó ń là kọjá kì í ṣe nítorí ara ẹ̀ nítorí ìran Yorùbá ni ohun tó múnú mi dùn mà sà lákọ̀ọ́kọ́ ni pé májẹ̀mú kan ti bàjẹ́ nínú ìran Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò tá a fúnra sí tó dẹ̀ jẹ́ pé ó yẹ kí gbogbo wa jọ jubiléètì ni tẹ́lẹ̀ wọn máa sọ pé ìjà Yorùbá ò ṣeé gbè ìjà Yorùbá ò ṣeé gbè Yorùbá ò ṣeé nu ẹnu fún pé tẹ́ ẹ bá ṣe Yorùbá lóore ibi náà máa fi san padà ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ sí ìrìn àjò tí ọmọ Adéyẹmọ rìn tí gbogbo Yorùbá dẹ̀ dúró ó fi hàn pé lóòótọ́ májẹ̀mú yẹn ti bàjẹ́ pé àìṣe àfibiṣó lóore torí pé wọ́n àti ẹ̀gbọ́n pé wọ́n rìlíìsì Ìgbòho congratulations fóònù fẹ́ kú ó fi hàn pé lóòótọ́ lódodo ìran Yorùbá ti ń jí so ẹ jẹ́ kí gbogbo wa jọ dá sí bí àwọn aṣáájú anú lè ṣe sọ ṣé lóòótọ́ ṣó ṣe wá lóore ni ṣé lóòótọ́ àwọn bàbá wa ti ń jí ṣé lóòótọ́ ni Yorùbá yìí jagun bí ẹrú ṣé lóòótọ́ ni pé tí ọmọdé bá gun 2 million story building ohun tí àgbà tó wà ńlẹ̀ tó máa rí òun ò lè rí ẹ jẹ́ kájọ gbára wa níyànjú lálẹ́ yìí ká dẹ̀ kíra wa kú oríire pé lóòótọ́ lódodo adániwáyé ò fi wálẹ̀ mo kí wa lẹ́ẹ̀kan sí mo ṣe padà bọ̀ mi ò tí ì dé ẹ ṣé gan mo dá padà sọ́dọ̀ yín nulẹ̀. ẹ ṣé gan ni bàbá mi lẹ́kìtì adúpẹ́ lọ́wọ́ yín o àgbà yín ò ní bàjẹ́ o a máa rí yín bá lágbára àṣẹ Ọlọ́run fóun yín ti ń dùn mọ́ ọmọ aráyé létí lágbára àṣẹ Ọlọ́run ayé wọn ní kọ òyìn o lágbára àṣẹ Ọlọ́run ẹ ní ṣíṣe ẹdẹ ní ṣìrìn lágbára àṣẹ Ọlọ́run àbọ̀lọ́run adájọ́ orin àti ìdílé yín ẹ ṣé gan ni ẹ káàbọ̀ brọ́dà mi Prince Albert Olúṣọlá àyànfẹ́ Olódùmarè tọ ẹ bá mi káwọn ìyàwó wọn káàbọ̀ sí orí ètò ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ìgbà. ẹ ṣé gbogbo lé ẹ kú kalẹ̀ o a kú ètò a kú ìdùnnú inú wa ò ní bàjẹ́ ayọ̀ wa ò ní dìbàjẹ́ láṣẹ Elédùmarè ṣe rí wọn ní béèyàn bá bí èèyàn bá gun ẹṣin ní inú mi kò ní kọsẹ̀ torí pé a rí pé ntọ́lọ̀ ń ṣe fún wa yìí ohun tí ó kọjá àfẹnusọ ni inú gbogbo wa dùn ayọ̀ wa kún lórí ìtúsílẹ̀ olóyè Sunday Adéníyì ọmọ Adéyẹmọ Àdìsá Àdè owó baba dami inú wa máa dùn o ayọ̀ wa kún o iṣẹ́ rí wọ́n wá ní pé àwa péjọ àpérò wa kò kí ń ṣe lórí ibi o lórí ìdùnnú ni lórí ayọ̀ kúnkún ni mo kí ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ kú oríire torí oríire ni tó kọjá àfẹnusọ ẹ ṣé gan ni a kú ìfọmọnìyàn ṣe a kú pé àjẹ́ kó sú wa àjẹ́ kó rẹ̀ wá wọ́n ní bẹ́ẹ̀ ni bá ṣe ni lóore ọpẹ́ là ń dá adúpẹ́ gidi gan lọ́wọ́ àwọn aṣíwájú wa àwọn bàbá wa àwọn olóyè wa àwọn ọ̀tọ̀kùlú tó dìde sí ọ̀rọ̀ Adéníyì Adéyẹmọ Àdìsá Àdè. kíọ́yá ní June 6, 2017 wọ́n ní kí àwọn Ìgbò kan kúrò ní ilẹ̀ Haúsá tó padà sí ìlú wọn ìyẹn ni pé wọ́n ń fọ gbogbo sọ fún àwọn Yorùbá náà pé wọ́n fún wa ní north mọ́ ká padà sílé pé wọ́n fún wa ní oṣù mẹ́ta ìgbésẹ̀ kankan ò wáyé látẹnu àwọn tí wọ́n sọ pé àwọn ní wọn Nàìjíríà yìí so ṣé ìgbésẹ̀ tí wọ́n wá gbé lórí Sunday Ìgbòho ṣé ìyẹn ló tọ́ ni àbí àwọn ọmọ wọn tí wọ́n fẹ́ da Nàìjíríà rú tí wọ́n ní káwọn kan kúrò ní orí ilẹ̀ wọn ṣé àwọn wọ̀nyí
ṣé àwọn tó yẹ kí àwọn ìjọba Nàìjíríà àsìkò yẹn àwọn tó yẹ kán gbógun tì ní àbẹ́ni tó jà tí ò sọ̀rọ̀ tí ò kò bẹ́ni kò sọ̀rọ̀ ìsádáfẹ́ anybody kò sọ pé ẹ̀yin èèyàn orí yín fọ́ orí yín bàjẹ́ ẹ tú àwọn èèyàn mi sílẹ̀ jẹ́ kán lọ sínú ìrọ̀rùn ọ̀rẹ́ tí Sunday Igboho tó pariwo síta nìyẹn. Bàbá wa lẹ́kìtì báwo lẹ ṣe rí báwo ni ọ̀bọ ṣe ṣe orí tí náà kí o ṣe ẹ̀jọ̀ bá ń gbóhùn sókè sà. ẹ ṣe bàbá mi ojú òní tiwa lẹ́ẹ̀kan sí mo tún kí gbogbo wa pé a kú oríire náà a máa yí lóríire ní lágbára Olódùmarè. ṣé ẹ rí bàbá mi lákọ̀ọ́kọ́ ná ẹ jẹ́ kí gbogbo ọmọ kóòtù òjíire tá ń pera wa ní Yorùbá ká mọ̀ pé orílẹ̀-èdè tó ń pè ní Nàìjíríà did not belong to us. ṣé gbọ́ mi sà? tí ẹni tó ń pààyàn tó kó àdá tó kó ìbọn tó kó ọ̀kọ̀ tó kó àdá tó ń pa èèyàn tó bá lè máa rìn tó ní backup tó ń rìn tó ń yan falala nílùú tí ènìyàn kan wá dìde nínú ìran àwọn tó ń pa pé ẹ má pa ìran mi mọ́ kán wá gbógun tì í ẹ ti mọ̀ pé àìṣẹyọ kan láyé àtijọ́ àwọn bàbá wa máa ń pòwe wọ́n ní tí onílé bá ti fi àparí iṣu wọn àlejò ilé tó lọ ṣùgbọ́n òwe yẹn ti wá yí padà ní ilẹ̀ Yorùbá lénìí àlejò ní fi àparí iṣu wọn onílé pé kó onílé ó jáde kó fún onílé ibi dẹ́ ti máa mọ̀ pé Yorùbá ò sí nínú Nàìjíríà nìyẹn. ẹ jẹ́ kọ́kọ́ wò sà ṣé agbára tí Buhari lò nígbà tó wà ní president ṣé bàbá wa Tinubu lò? The answer is no. ṣé ìgbé ayé tí àwọn Fúlàní ń gbé nígbà tí Buhari wà ní power ṣé ọmọ Yorùbá lè gbèrú ẹ̀ ṣá? mo comfort wọn nígbà ayé Buhari wọn a máa sọ fún wa wípé you know say we are in the power we are in the power we are in the power ṣùgbọ́n nígbà tí bàbá wa Tinubu débẹ̀ tẹ́ bá lọ bá Fúlàní sọ̀rọ̀ tí ẹ bá jọ ń jà wọ́n á tún máa sọ fún yín pé kó kọyọ̀ Tinubu kọ. so ó ti fi hàn wípé àìṣẹyọ kan sà ibi tá ti máa mọ̀ pé Nàìjíríà kò pínre kò láàre nìyẹn la fi ń béèrè lọ́wọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pé kí lè rè gan tí Yorùbá jẹ́ nínú Nàìjíríà nígbà ayé bàbá wa Awólọ́wọ̀ tí Yorùbá tí níta ní òmìnira díẹ̀ la lórí ọ̀fẹ́ tó fi pè wá ní Giant of Africa ní Yorùbá wà níwájú ṣùgbọ́n nígbà tó ń da gbogbo ẹ̀ papọ̀ mọ́ ayé Yorùbá wá di bákan àwa wà bí omi adágún gbogbo wa la dẹ̀ mọ̀ nǹkan tó pè ní omi adágún kò ṣeé lò kò ṣeé fi fọṣọ ènìyàn ò lè fi wẹ̀ torí ohun gbogbo ìdọ̀tí ayé yìí ló wà nú ẹ̀ àwa wà lójú kan. so ṣe rí àwọn tó sọ̀rọ̀ wípé dídá tó dá Sunday Igboho lẹ̀ wọ́n ti fi tẹ ẹlẹ́yàmẹ̀yà kún torí wípé ohun tí wọ́n fẹ́ fi ojú Yorùbá rí ìwàláàyè Sunday Igboho lè fún wọn lórí ọ̀fẹ́ láti ṣe. Sunday Igboho jẹ́ number one threat to the Fulani race in Yorùbá land. ṣé gbọ́ mi mo fẹ́ kí gbogbo wa máa rántí ọ̀rọ̀ tí bàbá yìí sọ retired brigadier general pé the Fulani has already invaded Yorùbá land with full arm. tí gbogbo wa bá rántí ọ̀rọ̀ yẹn mà sà ohun tí wọ́n fẹ́ ṣe ní gbogbo Ìbàràpá Ìgàngán tí Sunday Igboho fún wọn lórí ọ̀fẹ́ àti ṣe pé ìwàláàyè Sunday Igboho kò fún wọn lórí ọ̀fẹ́ àti ṣe náà fi declare wanted pé kán lè lórí ọ̀fẹ́ àti ṣe òun náà wá ṣe ní gbogbo ìgbómìnà ní Èkìtì ní Oǹdó náà ẹ jọ̀ọ́ sà nínú ìwé ìtàn Nàìjíríà àti ìgbórí pé Yorùbá kọjá omi yẹn sókè àlọ́ ń àtàkì wọn àlọ́ ń pa wọn bí ẹni pẹran ṣùgbọ́n ó wà nínú ìwé ìtàn tí í ṣe 19th century in 18th century làwọn ará bíbá ti ń wá sísàlẹ̀ wá pa àwọn bàbá wa wá dìsọ àwọn bàbá wa tí ò dẹ̀ sí kankan tó ṣẹlẹ̀ again
gbogbo wa la mọ ọlọ́pàá yẹn notorious armed robber tán pè lọ́lọ́pàá Abba Kyari àmọ́ gbogbo ọ̀nà tó ti rí dúkìá nígbà tó ní kí Buhari gbé jáde síta Buhari dáàbò bò Yorùbá ò sọ̀rọ̀ wọ́n tún lẹ̀ nígbà tó máa rìlíìsì ẹ̀ níbi tó fi pamọ́ sí ijó àti ìlú náà fi pàdé ẹ̀ èyí kọ́ ìran Yorùbá ní ọgbọ́n ó dẹ̀ ń là wá lójú ó yẹ kó là wá lójú wípé Nàìjíríà ó ṣe bí ìrọ̀rùn fún wa orúkọ máa ń ròyìn mo ti ń tẹnumọ́ tipẹ́tipẹ́ orúkọ Nàìjíríà yẹn ló ń fọwọ́ aago Yorùbá sẹ́yìn ó dìgbà tí Yorùbá bá jí ká jára wa kó láwọn àwọn báyìí mo lórí ọ̀fẹ́ àti bẹ́ẹ̀ yẹn kan sọ̀rọ̀ ní ọjọ́ Monday sá ó sọ wípé tí Yorùbá bá ṣe wà pẹ̀lú Fúlàní pé kò sí bá ṣe máa stop kínní yìí àmúwá ní èwo ní tèpèsà ó ní number one majority àwọn tá à ń wò ní tá ń wá sílẹ̀ wa tó máa ń ṣe security tó ń tajà yẹ tó bá ti lọ sínú ìlú wọn ó ní èmi nínú wọn máa níyàwó tó 6 7 tó bá ti fún ìyàwó wọn lóyún wọn padà bọ̀ lọ́dọ̀ wa nìyẹn ọmọ lọ sílé ìwé ọmọ lọ sí skul kò kàn wọ́n ó ní that is why tó fi ní large population of illiterates lọ́dọ̀ wọn lọ́hùn ó ní òun ló fi rọrùn fún wọn kí àwọn àgbààgbà wọn kó ìbọn lé wọn lọ́wọ́ pé ó yá ẹ máa lọ ó wá mú nígbà tó sọ̀rọ̀ yẹn sà ó wá mú mi rántí 114 bandits tí wọ́n arrest l'Ondo State tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn pé where are you going tó jẹ́ pé 3 péré ló lè sọ pé Èkó náà lọ àwọn tó kù wọn àmọ́ bí tán lọ wọ́n kàn kó wọ́n sínú mọ́tò ní pé ó yá wọ́n lè kó ọmọ Yorùbá bẹ́ẹ̀ ó kàwé kò kàwé ká kó sínú mọ́tò á béèrè pé ibo lẹ̀ ń gbé wa lọ iṣẹ́ wo la fẹ́ lọ ṣe lọ́hùn. It means that a jìnnà síra wa ìrònú wa ò papọ̀ ìṣe wa ò papọ̀ ó dìgbà táwọn bàbá wa bá dìde tán finally mo sọ̀rọ̀ lọ́rọ̀ mi lánàá mo lélẹ̀ táwọn bàbá wa ṣe yìí part 1 ni wọ́n ì nílò part 2 part 3 part 4 kó kúkú fọ ìran Yorùbá mọ́ pátápátá sà now gbogbo àwọn tó ń yọ wá lẹ́nu ìsà tó fẹ́ sọ ilẹ̀ Yorùbá di igbó àìwọ̀ ìlú àìwọ̀ fún ọmọ onílé ìsà àwọn bàbá wọn ló wà lẹ́yìn wọn o àwọn bàbá wọn ló ró wọn lágbára o bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ní mission everybody mọ̀ àti gbọ́ gọ́vnà tó ní Boko Haram tó ní terrorist ni tó ní yes immunity wà lórí òun àti gbọ́ commissioner tó gbé almost 9.7 billion tó fi lọ́ọ́ ra ohun èlò ìjà fún àwọn ọmọ yìí ẹ̀dẹ̀ ń bọ̀ nísàlẹ̀ wa ń bíbẹ̀ yìí mélòó ni àwọn bàbá wa rà fáwa tó ń pé ká lọ kojú wọn lọ́hùn kẹ́ lè mọ̀ pé ìrònú wa papọ̀ ká lè mọ̀ pé we are not one wọ́n ti jí ọba gbé nílẹ̀ wa ń bíbẹ̀ yìí ẹ̀mí àmélòó lọmọ Yorùbá jí gbé wọ́n ti pa ọba ní ilẹ̀ Yorùbá ọba mélòó la pa lọ́dọ̀ wọn lọ́hùn kò sí ṣẹ́ẹ̀rìsà tí ènìyàn bá ń bá ọ̀daràn gbélé tí ò bá yà fún ìjọ kan lọ̀daràn yẹn máa pa ó dàbí ọdẹ tó lọ sóko ní sà tó dẹ̀gbẹ́dẹ̀gbẹ́ tí ò rí nǹkan kan mú ó wá darí bọ̀ ló wá rí ọmọ ẹkùn ó wá nílé náà tó ó gbé ọmọ ẹkùn wálé ó ló fẹ́ máa tọ́jú ẹ̀ àwọn èèyàn sọ fún pé ọmọ ẹkùn tó gbé wálé yìí ó léwu ó ní kò séwu bẹ́ẹ̀ ààbọ̀ oko òun ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó tọ́ ọmọ ẹkùn dàgbà ìjọ tó máa fún ọmọ ẹkùn ní àgbò ìjọ tó máa fún ní ewúrẹ́ ìjọ tó máa fún ní òbúkọ ó wá lọ sájò níjọ́ kan ó dẹ̀ fìyàwó àtọmọ lé àtẹ̀bí ẹ̀ nígbà tẹ́bí pa ẹkùn tí ò rí àṣìṣà oúnjẹ ó mú ìyàwó mọ́lẹ̀ ó pa á ó mọ ọmọ mọ́lẹ̀ ó pa á ó pa gbogbo ìdílé ẹ̀rún bóun kan ṣe ń tàjò bọ̀ ó táwọ́ sí ó pa á. It is better for our leaders Yorùbá wípé pátápátá là ń fojú kùmọ̀kùmọ̀ là ń dẹ̀tẹ̀ ojú ẹ̀fọ́ ẹ̀fọ́ tán ìjà ló mú wá ká lo opportunity tá a ní to deliver the Yorùbá land to deliver the Yorùbá people àwa àtàwọn ará bíbà yìí àìṣẹyọ kan they are notorious criminal kápá àyàn yẹ kò gbọ́ wọn lójú torí wọ́n ti sọ fún wọn wípé dìmọ̀ bẹ́ẹ̀ bá ṣe pààyàn lẹ́ṣẹ̀ máa rí obìnrin tí ò tí ì mọkùnrin rí ní ìjọba ọ̀run
ń tẹ́tẹ̀ ń lé nìyẹn and ògo mo sọ lọ́rọ̀ mi kan sà mo ní orí ilẹ̀ tọ́lọ́run ọba mi dá wa sí yìí ògo kan wà ń bẹ táwa tá a ní tá a rí tí àwọn àjòjì ti rí fi ń bò wá mo wo program kan lọ́sàn-án yìí nígbà táwọn ọmọ èyí tí aláṣọ tó ń condemn the release of Sunday Igboho mo rí táwọn ọmọ Ìgbò náà tó ń sọ títí wọn mo wá ní wẹ̀ it show that Yorùbá láàrin ọ̀tá la wà so it is better kí àwọn bàbá wa ṣiṣẹ́ yẹn láṣẹ pé we are not one Sunday Igboho pààyàn mo béèrè lọ́wọ́ ọmọ Ìgbò kan ládó Èkìtì níbi tí mo wà yìí where Tinubu go release Sunday Igboho ìjẹ́ Nnamdi Kanu mo ní but when Nnamdi Kanu declare Monday pé ká má jáde síta èyí tó bá jáde nígbà tó ń gbé K47 tá ń pa wọn bẹ́ẹ̀ nípa náà mo lóun ló mú ẹ sáwá sèkìtì náà ó ní yẹ mo ní ìgbà wo lórí tí Sunday Igboho ní pé àwọn tí ò bá ti gbọ́rọ̀ sí wa lẹ́nu ẹ máa pa wọ́n ó ní no mo ní that is why Yorùbá always say that power without knowledge òfò ní òwà dákẹ́ so sir tẹ bá wò dáadáa mo fẹ́ bí yín léèrè sà àwa àtàwọn Fúlàní àtàwùsá ni àti Ìgbò ni ẹjọ́ kí la fi jọra wa ná jíjọkọ tìyàwó bá wà ń lé sà tí ìrònú wọn ò bá papọ̀ tí ìṣe wọn ò bá papọ̀ sà tí ìgbọ́rọ̀ kalẹ̀ wọn ò bá papọ̀ ilé yẹ ò lè tòrò òun ló ń ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè tó pẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ṣé gbọ́ mi sà tí orí ọ̀fẹ́ bàbá Tinubu náà if the Yorùbá leader tán bá fẹ́ láti lò tí Fúlàní bá débẹ̀ ọlọ́mọdé kábàámọ̀ ni o it is better for our leaders and the kábíyèsí tẹ́mi dẹ́ gbàgbọ́ pé atẹ́gùn àlàáfíà tó ń fẹ́ yìí wọ́n á ṣe pàtó yẹ láìpẹ́ tínú wa máa dùn we are not one ṣẹ́rìṣà ní ìjọ tí wọ́n ti declare Sunday Igboho pé it's a free man nínú tí ń bí wọn lókè lọ́hùn torí pé wọ́n mọ̀ pé iṣẹ́ tó fẹ́ ṣe ní ilẹ̀ Yorùbá wọn à lè rí ṣe torí wọ́n mọ̀ pé ẹni tó máa dí wọn bàbá mi ẹ jẹ́ ká wò ní lọ́jọ́ tó declare Sunday Igboho kò tí ì dé o ìròyìn ẹ kàkàrà ni mo gba kọ́ mi ò gba kọ́ máa gba kọ́ tó 50 place mo gbà lọ́nà 8 ní Èkìtì wa níbà yìí 4 ní Ọ̀ṣun 3 ní Ọ̀yọ́ state 2 ní Oǹdó pé bàbá Èkìtì ó dàbí pé àwọn onílẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ òun mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n wá àwọn ará bíbà yìí ti ń sá lọ wọ́n ti ń sá lọ ní ọjọ́ tí Sunday Igboho dé nígbà táwa ń lọ mọ́tò tá à ń pàdé lọ́dọ̀ wọn di machine wọn sẹ́rù mọ́tò wọn ni tán sá lọ so tí Ọlọ́run bá lè fún wa ní orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ this is time for the Yorùbás mo sọ nínú program mi kan sà mo ní freedom for Sunday Igboho freedom for the Yorùbá race torí pé àìṣe ẹyọ kan ayakìlà ni wọn àwa ìdẹ ń pààyàn lọ́dọ̀ títí wa ọmọlúàbí là wa torí pé ẹ̀kọ́ táwọn bàbá wa kọ́ wa ni pé ká máa kọ́ èèyàn mọ́ra àwọn bàbá wa ti wá kó irúkúrú mọ́ra so we must have environmental in our land so to be able to flush them out nílẹ̀ wa sà so àìṣẹyọ kan inú wọn ò lè dùn sí inú ọ̀tá ò lè dùn sí torí wípé orúkọ Sunday Igboho gan ti ń léwu kò ní ìlú wọ́n dẹ̀ ní Sunday Igboho gẹ́gẹ́ bí igi ìdíwọ́ àti igi ìdènà fún wọn bó ṣe rí nìyẹn sà. Ẹ ṣeun gan ni ẹ kóhun látẹ̀kan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin èèyàn wa tọ́ wọ́n ní ààbọ̀ ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí tó bá dénú àdòdìdì kọ́lọ́wọ́ bàbá wa ẹni yẹ ni ẹ̀yẹ ẹni tí Ọlọ́run gbádé fún bàbá wa Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà fún ohun ribiribi tán ṣe nítorí pé wọ́n ní àgbà ò sí ìlú bàjẹ́ baálé ilé kú bẹ́ẹ̀ ní ilé dahoro ṣùgbọ́n oore ọ̀fẹ́ bàbá yìí kò jẹ́ kílẹ̀ Yorùbá kò yẹ kó ṣọ̀fọ̀ lórí Sunday Igboho bẹ́ẹ̀ ni a fẹ́ fi oore ọ̀fẹ́ wákàtí ọ̀wọ̀ yìí náà ká fi dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ Ọba Adéyẹyè ẹ ṣeun gan ni o ẹ kú àgbà ṣe o ní agbára àṣẹ Ọlọ́run àmàrin bá o kábíyèsí ẹ̀yin bàbá wa àmàrin bá o adúpẹ́ lọ́wọ́ yín àmọ́ lóore o bàbá wa Adéyẹyè ẹni tó gúúsì ẹ ṣeun o adúpẹ́ lọ́wọ́ yín arọ́wọ́ yín o láyé wa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ni màá ti wákàtí ọ̀wọ̀ ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúgbọ́n ẹ ṣeun o
nítorí pé oore ọ̀fẹ́ yín òun ni ò jẹ́ kíyà kó jẹ bàbá Sunday Igboho, bàbá Olúṣọlá Àlàó, adúpẹ́ o, the Olúgbọ́n of onílé Igbọ́n, gbogbo wàhálà yín, akitiyan yín, adúpẹ́ lọ́wọ́ yín o. Tọ́ ni wọ́n ní tá a bá ṣe oore ọpẹ́ là ń dá. Bàbá wọn lè kéèta gbogbo yín tí Olúwa fún ní oore ọ̀fẹ́ láti fọwọ́sowọ́pọ̀ tẹ́ fẹ́ kí ọmọ Yorùbá kó kúrò nínú ìgbèkùn, pàtàkì jùlọ tẹ́ ẹ jẹ́ kójú tì wá lórí Sunday Igboho, adúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ dáwó tẹ́ náwó tẹ́ nọ́ra, gbogbo ẹ̀yin tí ẹ wà ní gbogbo àgbáyé tẹ́ ń dárúkọ tí bàbá Sunday Igboho, ẹ̀yin tẹ́ bá wa di ìfẹ́ lójú mú, tọ́ adúpẹ́ lọ́wọ́ yín o. Yorùbá World Media, gbogbo ẹ̀yin individual bloggers, gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ bàbá Sunday Igboho tó jẹ lọ́kàn, adúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣeun, ẹ kú àdúró tì o, ojú òní tì o, ọ̀tá òní yàn yín o. Ọba ẹ̀mí tó fún yín ní oore ọ̀fẹ́ iṣẹ́ yìí, ẹ ní ṣe náà ṣe tì o. Gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá tí ẹ gbárùkù ti bàbá Sunday Igboho, nígbà tẹ́ bá nílò Ọlọ́run kó dá sọ̀rọ̀ yín, kò ní jìnnà sí yín o. Yorùbáwùyí, Lady K, gbogbo yín pátápátá lọ́wọ́ yín o. Yorùbá Space TV, gbogbo ẹ̀yin tí ẹjọ́ máa lú àbí òtítọ́ àti ẹ̀yin tí mi ò lè dárúkọ, ẹ má bínú o torí pé àlásìkò púpọ̀, ṣùgbọ́n afẹ́fẹ́ wákàtí ọ̀wọ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa pátá wọlé pé bóyá wọ́n ṣe wá lóore àdúpẹ́. Tọ́ bàbá mi ọmọ borí owó ojú sí. Ó ní gbólóhùn kan tí mo fẹ́ dá sí ọ̀rọ̀ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gbé wa ṣépè. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gbé wa ṣépè gan gidi gan lórí àwọn platform àwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹgbẹ́ wa. Kí n sọ pé Àkàlàmàgbò TV wọ́n mú ẹgbẹ́ ìlépè burúkú tí ìṣe kékeré pé à ń bá olóṣèlú lọ. Mo sì fi àsìkò tún dúpẹ́ náà lọ́wọ́ àwọn àjíyà fún bí wọ́n ṣe gbé fídíò wọn jáde pé olóṣèlú ni wọ́n ń bá ṣe. Mo wá dúpẹ́ pé àwa tí a dúró tá a gbàgbọ́ wípé kò sí bá ṣe fẹ́ ṣe ìjàgbára yìí tí a ní nílò olóṣèlú. Ṣé ríbi tí òótọ́ bá ti wà kéèyàn kú dúró lórí òótọ́ ọ̀hún ju kó parọ́ lọ. Torí pé àwọn tí wọ́n bá gbé wa ṣépè lánàá, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ṣàdúrà fún wa lónìí. Nítorí pé kí ni ìdùnnú wa nígbà tí olóyè Sunday Igboho bá dó sẹ́yìn odi tá a wá sọ pé a fẹ́ gba Yorùbá nation, tí Fúlàní sì ń pa àwọn ènìyàn wa. Ṣé bá àwọn ènìyàn tá a ti torí wọ́n jà náà lélẹ́yìí? Ṣùgbọ́n tá a wá lóṣèlú tó lòun lè ràn wá lọ́wọ́ kó lóyè Sunday Igboho padà sílùú, kó di ẹ̀rù jẹ̀jẹ̀ sáwọn Fúlàní lọ́rùn, kó bá wa lé wọn kú. Àwọn èèyàn tá a fẹ́ torí wọn gba Yorùbá nation kó dáàbò bò wọ́n. Tẹ́ bá wá pè wá lólóṣèlú ń sìn, á jẹ́ yín ní o. Torí pé òṣèlú táwa ń ṣe àmọ́ ibi tá à ń lọ. Yorùbá sì bọ̀ wọ́n lẹ́ni tí ò bá mọ̀ bọ̀ wọ́n ní yóò ṣe bí ọ̀pọ̀ ni. Lónìí àwọn tí wọ́n gbé wa ṣépè tí wọ́n sọ wípé nítorí pé à ń kó àwọn lọ sóko òṣèlú làwọn ṣe yapa kúrò lọ́dọ̀ wa. Àwọn náà máa gbé fídíò lóyè Sunday Igboho, wọ́n máa ṣe prógáàmù bólóyè Sunday Igboho máa ti wọ̀lú wà. Wọ́n á sì rántí pé Ládọjà rèé tó bólóyè Igboho bẹ̀bẹ̀ olóṣèlú ni. Wọ́n ò sì rántí pé Ọọ̀ni tó bólóyè Sunday Igboho bẹ̀bẹ̀ olóṣèlú ni o. Òun lè kéńtà tó bólóyè Sunday Igboho bẹ̀bẹ̀ olóṣèlú ni. Gbogbo àwọn tí wọ́n lè jẹ́ kí ni kò ṣe ṣe fún wa olóṣèlú gbogbo wọn. Ó dìgbà tá a bá di pé Yorùbá nation bọ́ sí dáadáa, kò sọ́nà tá a fẹ́ gbà tá a nílò ìrànlọ́wọ́ àwọn olóṣèlú yìí. Ọ̀rọ̀ wọn dàbí orí tó so mọ́rùn ni tí ò ṣe mú kúrò, tí ò ṣe yọ kúrò. Àmọ́ àwa láwa ronú pé ibi táwa ń lọ rèé, táwa fi súná tá a máa wọbẹ̀. Dandan ni fún wa láti gba Yorùbá nation. Ṣé àwọn tí wọ́n ti kú, tí wọ́n ti waste life ara wọn, tí wọ́n ti sọ ẹ̀mí wọn nù nítorí Yorùbá nation yìí, dandan ni ká gbà á. Àwa pé Yorùbá nation bàbá ẹ o, Oòduà nation là ń pè é. Dandan ni ká gbà á, a sì gbọ́dọ̀ gbà á. Arákùnrin kan àfáà ni, àgbà àfáà ni,
ó ríran ọmọ Ìlọrin sì ni gbogbo wa la gbọ́ fídíò ọ̀hún. Ó lóun rí arákùnrin kan àgbàlagbà, ó ń sọ pé dákun mo fẹ́ rán ọ́n ṣẹ́ ṣó bà mí jẹ́. Ẹni wá nítọ̀ irú iṣẹ́ wo ló fẹ́ rán mi o. Ó ní kó bóun sọ fún gbogbo ọmọ Oòduà, gbogbo ọmọ Yorùbá pé kí wọ́n máa múra ogun ń bọ̀ o, pé kí wọ́n múra o, pé ogun ń bọ̀ o, pé òun ó sì ja ogun náà fún wọn. Ó lóun wá bí léèrè pé tá bá wá bí òun léèrè pé ta ni kóun sọ. Ó ló ní kóun sọ wípé Ọ̀rànmíyàn. Ó wá sẹ́ẹ̀dì fídíò, ó sẹ́ẹ̀dì ọ́díò ọ̀hún, ó sẹ́ẹ̀dì ẹ̀ sí àgbà àfáà kan lọ́rin pé kí àfáà yẹn bóun fojú àgbà wò pé sí lóòótọ́ ni nǹkan yẹn ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n fojú wò tán rí pé ó ṣẹlẹ̀, wọ́n pín fídíò yẹn káàkiri. Mo wà níbi tí máa yẹn ti ń sọ̀rọ̀ yọ̀ọ́ pé ẹni tóun rí òótọ́ lòun rí, aṣọ funfun ló wọ̀, aṣọ funfun ló wọ̀. So àwọn àgbààgbà wa nílẹ̀ Oòduà wọ́n ṣe tán, wọn àdẹ̀yìn lẹ́yìn wa, wọ́n dúró tì wá. Tẹ́nìkan bá ní ẹ̀rí lọ́wọ́ kó mú jáde wípé àwọn ọba yìí wọn ò sọ́pọ̀tì wa, ẹni tá a bú, ẹni tó lè Sunday Igboho gan bú tó tún wá dé ọ̀dọ̀ ẹ̀, ọ̀rọ̀ ní yìí ló gbẹ́kàn mú lè Sunday Igboho jù. Ọ̀ọ̀ni olóyè Sunday Igboho sì bù, ó bu gbangba ta ló ti bu, àmọ́ gbà tó débẹ̀ òun ló jẹ́ kó lè Sunday Igboho mọ̀ pé àwọn tí wọ́n bá sọ pé Igboho ìwọ kọ́ ní Igboho, àwọn tí wọ́n ń tẹ̀lé ọ ní Igboho wọ́n ṣayẹyẹ fún un. Àwọn ọba yìí ò ní bọ́ọ̀tà kan sọ pé àwọn ò ṣe Yorùbá, wọ́n fẹ́ràn Yorùbá, wọ́n nífẹ̀ẹ́ Yorùbá. Gbogbo aláwọ̀ wípé wọ́n bá tá abẹ́ olóṣèlú ni wọ́n wà. A gbọ́dọ̀ ronú ká tó sọ̀rọ̀, torí pé ọlọ́gbọ́n ni ìran Yorùbá. Kó Olódùmarè kó ṣàánú fún wa. Gbogbo wa pátá níbi tá a dé dúró lónìí, ẹ jẹ́ ká gbà wípé ohun tó yẹ ká mú gbọ́ òun náà ni bí ààbò yóò ṣe wà ńlẹ̀ Yorùbá tí Fúlàní ó jìnnà tètè sọ́dọ̀ wa. Fúlàní ti wọ gbogbo ilẹ̀ Yorùbá pápátá o, wọ́n retí ọjọ́ tí wọ́n máa strike ni. Ẹ̀yin náà wò ó, wọlé tó lè Sunday Igboho lọ́wọ́ láti jẹta yìí, ẹ wo bí jìnnìjìnnì ṣe bá wọn, ẹ wo bó ṣe ń lọ sínú newspaper, ẹ wo bó ṣe ń ṣe conference, ẹ wo bó ṣe ń jáde, bó ṣe ń bú Tinubu. Kò yẹ kó gbà, tribal justice ni wọ́n ṣe fáwọn náà, Buhari ṣe fáwọn náà. Àwọn Boko Haram tí wọ́n fún ní amnesty ńkọ́, tí wọ́n rehabilitate ńkọ́, tí wọ́n kó sínú Nigeria Army, tí wọ́n kó sínú Nigeria Air Force, tí wọ́n wà ń bẹ̀. Ṣé tribal justice kọ́ lòun? So gbogbo wa pápátá ọmọ Yorùbá, ẹ jẹ́ a jọ fọwọ́sowọ́pọ̀, ẹ jẹ́ a jọ tọ̀ sójú kan. Ẹ má tún sọ pé olóyè Sunday Igboho fẹ́ iṣẹ́ fólóṣèlú ní jẹ́ kí wọ́n gbà fún ẹ, mójú kúrò níbẹ̀. Gbogbo pátá làjọ iṣẹ́ fólóṣèlú. Ẹ jẹ́ a jọ fọwọ́sowọ́pọ̀, ká jọ gba ilẹ̀ Yorùbá, ká ṣera wa lọ́kan, ká gbà pé ọ̀kan ṣoṣo ni gbogbo ọmọ Oòduà, ọ̀kan ṣoṣo ni gbogbo wa, ọ̀kan ṣoṣo náà dẹ̀ ní tàdé gbọ́dọ̀ jọ ṣe. Eléyìí tí kò ní pé lágbájá ò support, àmẹ̀dò support, ẹni tí ò support Oòduà nation lónìí tá a bá gbà á ní sọ pé kó ń tàn kó kẹ́rù ẹ̀ kó kú ń lu bàbá ẹ̀. Àwọn kan wà tí wọ́n bá wa dá sí rárá sìn. Mo máa ń sọ pé àwa tá ń ṣe táwọn èèyàn ti mọ̀ yìí, nígbà tí àwọn kan bá rí 99% pó ṣùọ̀, wọ́n máa jákè ẹ̀ mọ́ wa lọ́wọ́. Àwọn èèyàn tán wò wá wọn wà ní wò wá mọ́, iye ọ̀dọ́ tí wọ́n ní wọ́n á ti lọ máa wò. Ṣé gbogbo àwọn Arise TV, gbogbo àwọn Channel TV tẹ́lẹ̀ tí wọ́n dákẹ́ tàn bá wa dá sí, tí wọ́n bá rí 90% ń tà ń ṣe yìí, ẹ máa rí pé gbangba báyìí ni wọ́n máa dá sí. Gbangba báyìí, kódà á wà wúra pé ǹjẹ́ kí ló tán ṣe dá sí ni. So ló fi jẹ́ pé gbogbo apáwátá ẹ jẹ́ a jọ ṣera wa lọ́kan, ẹ jẹ́ ká rìn lọ́kan, ẹ jẹ́ ká wá fi ìmọ̀ ṣọ̀kan, torí òun nìkan ni ọ̀nà àbáyọ láti lè débi tá ń lọ. Ká dẹ̀ support arákùnrin yìí, àwa tá a ti ń support ẹ̀ bọ̀ láti ilẹ̀, ẹ jẹ́ ká continue, ẹ má jẹ́ àyìnṣẹ́. Bílí sọ pé ìbẹ̀rẹ̀ òkè soníṣẹ́ o, ẹni tó bá ṣe dópin òun náà la ó gbàlà. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti ń bá wa ṣe pátápátá wípé Olódùmarè yóò wà pẹ̀lú yín, Olódùmarè yóò dúró tì yín, ẹ ra àánú gbà o. Gbogbo apáta náà a dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé, a dúpẹ́. Àwọn tí wọ́n ti yapa náà a dúpẹ́ lọ́wọ́ wọn, bóyá tí wọ́n bá dó tì wá ó ṣeé ṣe kó n tó ṣẹlẹ̀ yìí
kó má ṣẹlẹ̀ ṣùgbọ́n ohun tó níbi dùn ni pé ojú wa ni wàhálà yẹn ṣe bẹ̀rẹ̀, ojú wa ni ìjì ọ̀hún ṣe jà, ojú wa ni ìjì ọ̀hún ṣe rọ̀, ojú wa ni ìjì olójú ọ̀hún ṣe dá, ojú wa ni atẹ́gùn àlàáfíà tún padà wá fẹ́. Ọpẹ́ ni fún Ọlọ́run, ọpẹ́ ni fún Olódùmarè wípé adúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá, adúpẹ́ fún àtìlẹ́yìn yín, adúpẹ́ fún oore ọ̀fẹ́ yín, adúpẹ́ fún ìṣọ̀kan tí ẹ ní láti gbà wípé Olóyè Sunday Igboho òun náà ni. Àsìkò yìí òun náà ni Olóyè Sunday Igboho wá nílò ìfẹ́ àti ìrẹ́pọ̀ wájú, nítorí pé àsìkò gẹ́gẹ́ gan òun náà ló yẹ kí omi inú kọ wájú gbogbo ọmọ Kóòtù Òjìrè. Àsìkò yìí òun ló yẹ ká ronú lẹ́ẹ̀mejì wò, nítorí pé èèrà ò fẹ́ pòpòrò dénú, èèrà ò fẹ́ pòpòrò dénú. Yorùbá sì ní pé lówelówe làlúlà gidigbo, ọlọ́gbọ́n ní jò. Ó ti yá o ká jíjọ máa gbọ́, ó ti yá o ká jíjọ máa gbọ́, Yorùbá World Media ni mò ń sọ o. Ó ti yá o ká jíjọ máa gbọ́, Yorùbá World Media, ìkànnì tó dúró tán fún jàǹgbara òmìnira ilẹ̀ Yorùbá. Yorùbá World Media, ìkànnì tó ń gbẹnu ọmọ Yorùbá sọ̀rọ̀ fún òmìnira ilẹ̀ wa. Yorùbá World Media, ìkànnì tó ń sọ̀rọ̀ sókè fún òmìnira ìran aládé gbogbo. Yorùbá World Media, lórí YouTube, Twitter, Instagram, Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yorùbá World Media, láti darapọ̀ mọ́ wa tàbí tẹ́ ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní Yorùbá World Media, ẹ kàn sí wa lórí www.yorubaworldmedia.com tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa látòrí ímeèlì wa info@yorubaworldmedia.com. Yorùbá World Media, ìkànnì tó ń ṣojú ọmọ Yorùbá jákèjádò àgbáyé.